ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun ni ẹnì kejì rẹ o tètè ṣe ìrànlọ́wọ́ fún un ní kíákíá. èyí ló mú kí àjọ kan tí kò rọ̀gbọ̀kú léjọba tí wọ́n ń porúkọ wọn ní Basara Educational Foundation lẹ́yìn tí dókítà Zainabu Bọ́lájókòó Balógun Gegele tó ṣe olùdásílẹ̀ rẹ̀ ní wọ́n ṣe wọ ọjà ọba Ìdí-Àpẹ́ nílùú Ìlọrin tí wọ́n sì bẹ̀rẹ̀ sí pín àwọn báàgì àti èròjà akẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní inú ọjà náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2025 tá a wà yìí. òun ni àjọ ẹlẹ́yinjú àánú kan lẹ́yìn tí wọ́n porúkọ wọn ní Basara Education Foundation ni wọ́n lọ sí ọjà ọba ní Ìdí-Àpẹ́ tí wọ́n sì lọ sí ìsọ̀ olóbì lọ́dọ̀ alájà tó jẹ́ olórí àwọn olóbì. ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pín àwọn báàgì alápọ̀nsẹ́yìn àti ìwé àtàwọn èròjà akẹ́kọ̀ọ́ míì tí wọ́n bẹ̀rẹ̀ sí pín fún àwọn ọmọléèwé láti fi ran àwọn òbí wọn lọ́wọ́. nígbà táwọn àjọ ọ̀hún tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n lè kì í ṣe àkọ́kọ́ nítorí pé ọmọ tuntun kì í ṣe àkópa jẹ́. wọ́n láwọn ti ń gbìyànjú láti máa san owó iléèwé àwọn ọmọ táwọn sì máa ń pín èròjà akẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ táwọn bá rí i pé nǹkan ó kù díẹ̀ káàtó fún àwọn òbí wọn. ẹgbọ́n tí àwọn àjọ náà ẹgbọ́n tí wọ́n fi ẹnu ara wọn sọ. Dr. Zainab Bọ́lájókòó Balógun Gegele wọ́n wá ṣojú ara mi àwa sọpọ́ọ̀tì àwọn ìyá wa through chairman ìyá olóbì ní Ìdí-Àpẹ́ olórí olóbì ní Ìdí-Àpẹ́. àwa sọpọ́ọ̀tì àwọn ọmọ tá a fi pé wọ́n máa nídìí exercise book, wọ́n á nídìí bag, wọ́n á nídìí bírò, cleaner, pencil láti jẹ́ pé ìwé kíkà àti kíkọ ní kíláàsì yóò fi rọrùn fún wọn. ṣé olóṣèlú ni? Gbogbo ẹ̀ ni mí o, gbogbo ẹ̀ ni mí. NGO ni mí. báwo mo ṣe fẹ́ sọ, àwa tó jẹ́ pé a máa ń support education tí è ṣe tó olóṣèlú. mo ní education foundation, orúkọ rẹ̀ ló wà níbi ìwé tí báàgì tá a pín, Basara Educational Foundation. èmi ti rìtáyà kúrò níṣẹ́ ìjọba, so mo ti join òṣèlú torí a fẹ́ support nǹkan tí Governor Abdulrahman Abdulrazak ń ṣe. a rí i pé nǹkan tó dáa ni wọ́n gbé lọ́wọ́, so a sì mọ̀ pé ẹnìkan kò lè dálù ṣe, so àwa ń jẹ́ amúgbálẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọn tá à ń ṣe iye táwa náà bá lè ṣe láti fi jẹ́ kí gbogbo àwọn ọmọ Ìlọrin káwọn náà lè lọ léèwé kán lè jẹ́ èèyàn. tẹ́ ẹ bá wo program tá a lọ ṣe lónìí ní banquet hall, nǹkan tán sọ ni pé bó ṣe lè kéré mọ ìyẹn gbọ́dọ̀ mọ̀ kà ó gbọ́dọ̀ mọ̀ kọ. by 2030 nǹkan tí SDG 4 gbé lọ́wọ́ nù pé gbogbo ọmọ Nàìjíríà gbogbo àgbáyé ó gbọ́dọ̀ lè kọ̀wé, ó sì gbọ́dọ̀ lè kọ, ó gbọ́dọ̀ lè kà. sódà tó bá fẹ́ lọ gbowó ní báǹkì sínú pé ẹ̀ṣẹ̀ mọ̀ pé yẹn kan pé dàpọ̀ iye tí mo fẹ́ gbà ní tí ó wà fi di pé wọ́n ó dùpù rẹ tí wọ́n gbowó rẹ lọ. ìwọ náà gbọ́dọ̀ mọ̀ kọ, ó gbọ́dọ̀ mọ̀ kà níwọ̀nba, sódà tó bá kájú bá ń lọ wọ́n fẹ́ bẹ́ẹ̀. so àwa support nǹkan báwọn ló jẹ́ ká wá ṣe support àṣà tá a fún ní ẹ̀bùn báàgì àti ìwé, tó sì jẹ́ pé tí Ọlọ́run bá tún gbé wa lápá sókè àá tún ṣe sí i. àwa tí ń ṣe tẹ́lẹ̀ bíi 66 ọmọ làá tí máa ń lọ sanwó PTA level wọn láti 2013 dé àsìkò yìí tí Malam Abdulrahman Abdulrazak ṣe Sardauna Ìlọrin, ṣe Dọ́là, ṣe Iro, ṣe chairman of Governor Forum of Nigeria wọ́n fi sọ pé ok onísìn o àwọn ò mọ̀ san PTA level. so àti wọ́n á ń wò kí la tún lè ṣe tá a bá san PTA level mọ́. èmi pẹ̀lú secretary mi àtàwọn yòókù mi àti ní by this week á lọ school because a rí i pé àwọn ọmọ tó wà vulnerable pọ̀. ẹlòmíì tẹ́ bá ti wọ kíláàsì ẹ̀ ti rí i pé kò ní bàtà lẹ́sẹ̀, aṣọ iléèwé rẹ̀ ti ya, kò ní báàgì, kò ní kan. so ìgbà tá a ti lè san PTA mọ́ a jẹ́ pé a tún bẹ̀rẹ̀ sí máa ṣe nǹkan míì fáwọn ọmọ tá a rí i pé ó kù díẹ̀ káàtó láwùjọ fún, sódà káwọn náà lè jẹ́ bákan náà pẹ̀lú àwọn ọmọ tiwa. ọ̀nà wo lẹ wà ń gbà láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́? ṣé àwọn ọmọ wọ́ọ̀dù yìí ni àbí ẹ̀ ń wò pé bóyá àwọn tó jẹ́ ẹlẹ́sìn kan ni? ọ̀nà wo lẹ ń gbà láti mú àwọn tẹ̀ mú láti ṣe lóore? nǹkan tá a mọ̀ ń ṣe ni pé a lọ léèwé, secretary mi ló jókòó lẹ́yìn àti another program officer
màá ní kán lọ iléèwé kán lọ wo àwọn ọmọ wo lẹ rí pé wọn ò sanwó iléèwé, á lọ bi àwọn head teacher, á sì rí wọn physically báyìí fúnra wa pé àwọn ọmọ yìí dáírì àwọn eléyìí nídìí ìrànlọ́wọ́. Ẹ bá ti délé ìwé ẹ̀rí wọn náà, ọmọ mi ègbó oúnjẹ wá, ọmọ mi ègbé báàgì wá, ọmọ mi aṣọ rẹ̀ ti ya, ọmọ mi àwọn skul gangan ní sanwó wọn. So a máa ń lọ káàkiri local government tá à ń kọ́ bá ó tó local government 5 láti 2013. Kì í ṣe pé bóyá a fi ń ṣe ẹlẹ́sìn mẹ̀sìn àbáléyàmẹ̀yà àti kírísítẹ́nì o àti àwọn ọmọ ẹlẹ́sìn àbáláyé àti mùsùlùmí gbogbo wọn là ń ṣe. So a yọ ẹnìkan kan lẹ̀, gbogbo ẹni tá a bá rí pé ó nídìí ìrànlọ́wọ́, èyí tó bá sì ju agbára wa lọ á gbé tọ̀jọba lọ, á gbé tọ̀ wọ́n lọ ní House of Assembly pé tọ̀ a nídìí ìrànlọ́wọ́ báyìí o, like a fẹ́ ṣe ìwé, a fẹ́ distribute ìwé sí gbogbo local government tó pọ̀. So a ti lọ tọ̀ gbogbo àwọn tó wà ní house lọ pé tọ̀ a nídìí ìrànlọ́wọ́ yín, kódà lọ bá commissioner for education náà. So a ṣì wà lẹ́nu ẹ̀, tá a mọ̀ pé tá a bá ti rí ìrànlọ́wọ́ definitely a lọ school a sì lọ support àwọn tó yẹ ká support. Kí wá ní ìmọ̀ràn yín fún àwọn òbí lásìkò yìí? Ìmọ̀ràn mi fáwọn òbí especially lórí obìnrin, téèyàn bá tọ́ ọmọbìnrin kan gbogbo ayé lèèyàn tọ́, àwọn obìnrin wa wọ́n gbọ́dọ̀ rán wọn lọ léèwé torí ògo ọ̀la ni wọ́n, ògo ọ̀la òun ni wọ́n, ògo ọ̀la ìyá, ògo ọ̀la bàbá. Tẹ́ bá rán ọmọbìnrin lọ léèwé tó bá kàwé tó dójú àmì, òun ni ó padà wálé tí ó wá káṣọ yín fọ̀, òun ni ó mọ̀ pé ó yẹ kí bàbá lọ sí hospital, òun ni ó mọ̀ pé ó yẹ kí ìyá lọ hospital, òun ni ó mọ̀ pé báyìí ló ṣe yẹ kóun ṣe sẹ́bí kóun ṣe sára. Bọ́tẹ́ bá ti tọ́mọ ọkùnrin, àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni ó mọ̀, bọ́tẹ́ bá tọ́mọ obìnrin wàláì gbogbo ayé lẹ tọ́. Dr. Zainab Bọ́lájókòó Balógun Gegele. Orúkọ mi ni Jimoh Rasheedat Tèmítọ́pẹ́. Bá a ṣe ń ṣe tipẹ́tipẹ́ náà nìyẹn. A wà nínú NGO tó ń jẹ́ Basarab Educational Foundation ní under CEO wa Alhaja Bọ́lájókòó Zainab Gegele. Àwọn náà tí wọ́n ń ṣe ọjọ́ tó sì ti pẹ́ ni wọ́n ti ń ṣe. Most of the schools là á máa ń lọ tá a san PTA wọn ṣe gbogbo ẹ̀. Àwọn opó wọn náà máa ń fún ní nǹkan. So in fact mo appreciate wọn gan, ló jẹ́ kí èmi gan náà mọ̀ ṣe. Mo sì tún fẹ́ gba àwọn èèyàn nímọ̀ràn wípé òdìgbà tí èèyàn bá lówó àbí tó bá ní nǹkan, ìwọ̀nba tó wà sínú fámìlì tí ò sí tí ó pẹ́ àjúra wa lọ. Ìgbà tá a bá lówó tó bá pọ̀ ká tó assist àwọn èèyàn, nǹkan tó dáa ni. Like me now, I'm a principal of a school. Tó yẹ pé oríṣiríṣi là ń rí, ọmọ mi báyìí kò ní jẹun, ọmọ mi irun orí rẹ̀ oríṣiríṣi. Tó yẹ pé àwọn ọmọ mi tá bá pè wọ́n tá bá bi wọ́n léèrè báyìí, á rí i pé kì í ṣe pé wọn ò fẹ́ jọmọ dáadáa, but nígbà tí ò sí fún àwọn òbí méjèèjì òun ló jẹ́ kí wọ́n wà wayward. So through that ní school gan, most of àwọn tí wọ́n jẹ́ ọ̀gá iléèwé gan àti principal ni àti àwọn tó jẹ́ teacher ni wọ́n mọ help àwọn ọmọ yìí. Tó yẹ pé ẹ̀rọ ọmọ mi bí ó ṣe wá gan, in fact ẹ̀yin gbọ́ wò pé ṣé lẹ́kan lélẹ́yìn náà sì ti jáde, kì í ṣe pé bóyá kò wu àwọn òbí wọn nígbà tí ò bá sí lọ́wọ́ wọn tó là á fi mọ sanwó school wọn. So nígbà tí alájà náà tún wá introduce irú nǹkan báyìí lọ́jọ́ tó ti pẹ́, èmi náà fi wá wò pé nǹkan tó dáa ni, a fi wá sí ọjà láti wá fún àwọn ọmọ ní bag àti ìwé àti pẹ́ńsù. Nígbà tí ọlọ́lá wa Alhaji Malam Abdulrahman Abdulrasaq Arafana Makana Aliya tí wọ́n sọ fún wa pé kò ní sí PTA fún àwọn primary level mọ́. So I appreciate wọn gidi gan, àti wá wò pé other things náà ṣì wà tá a lè ṣe. A lè ra aṣọ school fọ́mọ, a lè ra bàtà fọ́mọ, kò sí nǹkan téèyàn bá dé school èèyàn ó mọ̀ pé kò sí nǹkan téèyàn ò lè ṣe fún àwọn ọmọ tó bá wà vulnerable. So àwa ṣe ń bí ilé mi. Orúkọ mi ni Jimoh Rasheedat Tèmítọ́pẹ́. Ọpẹ́ ni fún Ọlọ́run nígbà tí a wòye sí pé ní tó máa ń mú kí orílẹ̀-èdè kó dàgbàsókè náà ní ètò ẹ̀kọ́. A ó rí pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ni wọn ò sí ní ilé ìwé tó jẹ́ kí wọ́n wà ní ilé ìwé, wọ́n wà ní ilé ẹ̀kọ́ láti máa kẹ́kọ̀ọ́. Ní wọn lálẹ́ gbàgbé ràn án lọ́wọ́. A ronú sí pé ní tí ọ̀pọ̀lọpọ̀ ń gbẹ̀ǹgbẹ́ náà ni ọ̀rọ̀ owó iléèwé. Wà ní láti pé ká máa sanwó iléèwé àwọn ọmọ ní ìsanwó PTA. Iṣẹ́ wa ó dàgbà dé gọ́ọ̀mẹ̀ntì 3 ní Kwara State báyìí náà. À ń sanwó àwọn ọmọ tí wọ́n wà ní school ní Ìlọrin West, à ń sanwó àwọn ọmọ tó wà ní school ní Ìlọrin East, à ń sanwó àwọn ọmọ tó wà ní school ní Ìlọrin South. A sì ní àwọn iléèwé kọ̀ọ̀kan tí à ń sanwó àwọn ọmọ tó kù sí ẹ̀ka àsòfin ní gbogbo táàmù. A ti bẹ̀rẹ̀ ètò yìí ó ti tó bí àwọn ọdún 6 sísìn tí a ti ń ṣe. Àmọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run nígbà tí a gbọ́ pé ní ìjọba ìpínlẹ̀ Kwara àwọn ò tún tẹ̀síwájú láti máa sanwó PTA àwọn ọmọ wọn.
wọ́n wà nílé ìwé. Ìgbà tí ní ká tó wo ọ̀nà omi wò láti lè bá náà fi ṣe ìgbà tí ní ká máa wá àwọn lọ́wọ́ pẹ̀lú báàgì iléèwé àti gbogbo nǹkan tí wọ́n máa lò níléèwé láti máa fi ṣe láti máa jẹ́ kí ẹ̀kọ́ wọn máa jẹ́ rọrùn. Eléyìí ni ètò tí a tún tẹ̀síwájú nípa rẹ̀ lọ́dún yìí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Orúkọ mi ni Malam Kawu Sanusi Suleiman.